زخرف لو فقدنا اليوم نجما إمامنا لإلوري فالدعاء شكر خالد ودور لو فقدنا اليوم نجما إمامنا لفلان الله يا كريم أبوي من جفاء جهلي ويعمل الإمام فلاني شيئا لفضلي محمدا بشيرا سليولا ودهرا كان في البلاد نورا من بريل فضلي كل الله bàbá àmọ́mọ́ àgbà àlùkùránì àlékún kẹrẹ àánú rẹ ọlọ́mọba àṣẹ́sì fún wọn. bóyá àtúnrẹ́ ni tí ó bá kékeré aláwọ̀ náà fún bàbá bisimilahi rahman rahim olùkọ́ aláwọ̀ ad aláwọ̀ samad lọ́yẹ́ ìwà làmìlá. ولم يكن له كفوا أحد. kẹjá wa wẹ̀ ní tó fún wa ṣẹ́jú méjì níwájú bàbá ìmọ̀mọ́ àgbà níwájú. إنما الدنيا طعام وشراب ومنام وإذا ما فات هذا فعلى الدنيا سلام أيها المجيب فخرا بمقاصر الفروس إنما الدنيا محل للقيام وقنوت الله أكبر. الله يرحمها الله يكرمها الله يبعثها في أحسن صور jàmáà ìtẹ́ wa ti kún láwọn ibi tá ń ṣe gbọ́n sí àwọn èèyàn bíi wa ni wọ́n ṣe ń pò mọ́ ìtẹ́ àmọ́ bó ṣe kún tó àyè wa kù níbẹ̀ ọ̀nbọ̀ wa dẹni tá gbèbí iṣu síbẹ̀síbẹ̀ àfàgọ́ funfun òun lẹ̀ dá ọwọ́ kẹ́yìn o lẹ́yìn àwọn aṣọ wa àwọn gíní iléeṣẹ́ àtàǹkárá àmọ́ lọ́jọ́ òun kò ní ní dìtẹ́ lọ agáta ọwọ́ ni wọ́n máa fi yá yóò sì ṣe déédé lára kó wa ẹ̀yin bẹ́ni tẹ́ ń kọ́lé láyé àtàkọ́ gbé àtàkọ́ tàun èyí tá ń kọ́ kiri nígbà táwọn ń bẹ láyé ẹ dákun sáàgbàgbé yàrá tá a sùn kẹ́yìn àlùgbẹ̀dẹ wí sáré ni o ẹ̀wò bó ṣe fún tó bó orú bá mú àjíwọ̀n òjòkó ń ta ìyá wájà fúnṣà nígbà tí ń bẹ láyé àyàdá òdù àná mọ bọ́lọ̀ ń sọ èèyàn rẹ̀ àbí kí wọ́n ṣí wíńdò yàrá wọn nígbà tó ooru bá mú dáyà ta ni ó tàn fáànù ajẹun máa ní sàárè nínú ooru tí ó ṣàánú màmá yìí nígbà ooru àánú ṣe mí ta láfiwé ìyá ọmọ lọ́jọ́ dààmú lọ́jọ́ tí ìṣòro bá dé ìyá ni ó bẹ̀ lọ́hùn ní ọjọ́ bùkátà àjíhun a nígbàgbé ẹ̀hùn títí ayé ìrántí àjíhun a ṣe yá àdé dàbí ìyá ọmọ dáyà a ṣe yá kò lè dàbí ìyá ọmọ a ṣe bàbá rẹ̀ ẹ̀tàn ni kò lè dàbí bàbá láéláé gbogbo ọjọ́ tó bá dàrú òǹbí lọ́mọ lọ pépé agáta wọ́n bá fẹ́ yin gé ìyá ọmọ ní ọmọ sáré ta Allahu yarhamuha Ọlọ́run bá wa kéèyà. Allahu yukrimuha Ọlọ́run bá wa jẹ̀wọ́n. Allahu yab'athuha fi ahsani suwari. Dákun bá wa dà ó kọ́ bá wa ní. àsẹ́mi ní abala bínú
máa ń bèèrè ànàzàbí Tọ́lá bá pẹ̀lú ọlọ́run. sàlámù gbogbo mú mi ní. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọ̀rọ̀ yé àtẹ̀yìn tọ̀lọ́run fún lóye. Ẹ dápẹ́ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni bìyàn ìgbọ̀nù lè dàbí. Àgàtà tínú ẹ̀dá dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́. Ìdùnnú tá a rí ó ṣeéṣe kó di ronú lọ́jọ́ tí màmá yín lọlé. Ìyá ń wojú dá odò ni wọ́n bá mi rí. Wọ́n pẹ́ dá odò ni ó dìgbà kan. Àwọn Àgàtà bàbá wa dá odò ẹ̀ mójú tẹ́yìn mi. Àjìyà lára pé mi ò dìgbà kan. Àwọn Àgàtà mi ò dìgbà kan. Màlàmádé báyọ̀ ẹ̀ mójú tẹ́yìn mi. Dàpọ̀ Àjìbáyọ̀ ò dìgbà kan. Màlàmí sáàmì ẹ̀ mójú tẹ́yìn mi. Kọ́múlẹ́ẹ̀bì mi bàbá Túndé dákó. Gbogbo ń dájú wọn orí ṣètò ẹ̀kọ́ lọ́jọ́ fi dé. Àgàtà ẹ̀dọ́pọ̀ ẹ̀dá abẹ mójú tẹ́yìn mi. Àjíhun pé ìjìnlẹ̀ Bọ́lá kalẹ̀ mi ò dìgbà kan. Àwọn Àgàtà mi mójú tẹ́yìn mi. Ìjìnlẹ̀ Bọ́lá kalẹ̀ mi ò dìgbà kan. Kàtó tún pàdé ọ̀dọ́run. Àjọlá tó jí mi ò dìgbà kan. Àwọn Àgàtà mi mójú tẹ́yìn mi. Ọba kọlá àwọn òbí bàbá ọlá iwájú ẹ̀dọ́gbẹ̀dọ́gbẹ̀ mójú tẹ́yìn ni. Bọ́lájí mi ò di bàbá Dámilọ́lá. Àwọn Àgàtà ò di bàbá Ajá Máríyá mọ́mọ́ mi. Ajá tí mo tẹ́ mi ẹ̀mọ́jú tẹ́yìn ni. Oyè ládùn ẹ̀mọ́jú tẹ́yìn ni. Ìwúra ọlá ẹ̀dọ́pọ̀ ẹ̀dọ́pẹ̀ mójú tẹ́yìn ni. Ọ̀rọ̀ rí ká mú wá sí Àgàtà. Báwa ta kù láyé ta ronú. Gbogbo ń tó wù wá lálẹ́ jẹ́. Ẹ rántí pé òkú ní ọgbẹ̀yìn orúkọ wa. Torí gbogbo láti subhana rabbika. Iná àgbà náà ẹ̀ ọ̀kan bí mo ti rí i.